ẹ kú dédé wòyí ẹ̀yin èèyàn wa, ìròyìn Yorùbá rèé tó ń dé sétí ìgbọ́ yín láti iléeṣẹ́ YNN. Segun Pryme lórúkọ tèmi. Ìròyìn tọ̀sẹ̀ yìí ó lé kéńkà, ó dá láti orílẹ̀-èdè Nàìjíríà títí dé orílẹ̀-èdè Amẹ́ríkà o. Ẹ máa bá wa ká lọ. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà o. Ibi tá ti ń gbọ́ròyìn báyìí wípé àbúrò bàbá olówó gangan, ìyẹn ni bàbá Davido, arákùnrin Adeleke, ìṣèlú gbégbé orókè nínú ètò ìdìbò tó ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀sẹ̀ tó kọjá o. Bẹ́ẹ̀ bá rí bí arákùnrin Adeleke bí wọ́n ṣe ń yọ̀, inú ti yín gan á dùn. Ìṣe ni bàbá ń jó bí ẹni tó ṣe wípé ó ti jẹ jọ̀lọ́ọ̀fù Ghana fún bí ọdún mẹ́wàá tó wá ṣàṣà jẹ jọ̀lọ́ọ̀fù Nàìjà lẹ́ẹ̀kan. Bàbá ń yọ̀tọ̀ mi, bàbá ń mì lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀, bàbá ń rọ́ kẹ́kẹ́, bàbá ń mì tìtì. Ẹ̀yin náà ẹ mú díẹ̀ ń bẹ. Àbẹ́ wa rí nǹkan báyìí, ìyẹn ni wípé ní ilé ìgbìmọ̀ asòfin ní orílẹ̀-èdè Nàìjíríà o, àti ní akọrin àti oníjó, ìyẹn ni ọ̀gbẹ́ni Dínà Mẹ́láyè, bó bá ṣe ń kọ àjẹkún ìyá ni ó jẹ, àjẹkún ìyá ni ó jẹ, bóun bá ṣe ń kọrin, arákùnrin Adélékè yóò máa fẹsẹ̀ rájó. Ẹ káre orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ará Nàìjíríà ń kọ̀wé sí wa o, wọ́n ń pè wá, wọ́n ń bẹ̀ wá, wọ́n ní ẹ dákun, wọ́n ní níbo ni ọ̀gágun Buhari wà látijọ́ yìí. Wọ́n ń wá káàkiri o, wọ́n ní ẹni tó bá mọ ibi tó ọ̀gágun Buhari wà kó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn tó ń jẹ́ fóònù wọn kó yọ jáde o, kó tẹ nọ́mbà 9-1 tí a mọ̀ sí 911 láti wá sọ fún wa wípé àwọn ti bá wa rí o. Eléyìí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ó fa kíkì o, látàrí wípé ní bí ọdún méjì sẹ́yìn tẹ́ bá rántí nígbà tó ń ṣe ètò ìdìbò, arákùnrin Buhari jáde o, wọ́n sọ fún wa wípé àwọn ọmọ ìlú Ṣíbọ̀kì tí wọ́n sọnù lọ́jọ́ kìíní àwọn ò bá wa rí o. Lẹ́yìn ọdún méjì báyìí bàbá gan ti sọnù. Igbákejì olórí orílẹ̀-èdè ọ̀hún, ìyẹn ni pásítọ̀ Ọ̀ṣínbàjò, àwọn gangan wọ́n gbéra láti ìlú Nàìjà o, wọ́n lọ sílùú London láti lọ rí bàbá. Ètò ayanilẹ́nu jù ni wípé ìgbà tó délùú London, à ń gbọ́ báyìí wípé ìṣẹ́jú 5 péré, ìṣẹ́jú 1 2 3 4 5 péré lọ́lọ́ nílùú London, wọ́n kúrò nílùú Nàìjíríà wọ ọkọ̀ bàálù lọ sí orílẹ̀-èdè míì láti lọ rí èèyàn fún ìṣẹ́jú 5. Èmi wá wò pé ní ibi tí ayé gbé dé yìí, ẹni bá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a mọ̀ sí fóònù, àwọn tí wọ́n ń lo bíi iPhone, kì í ṣe Android o. Tẹ́ bá ní iPhone, ẹ lè ṣe nǹkan tó ń pè ní FaceTime, ìyẹn ni wípé ẹ máa bára yín sọ̀rọ̀ ojúkorojú, ìṣẹ́jú 5 péré ni. Kí ló wá dé kẹ́ ẹ ná owó iyebíye láti fò lọ sí ìlú London láti lọ ríyàn fún ìṣẹ́jú 5? Eléyìí ò bójú mu o. Ẹ jẹ́ á ṣe dáadáa, ẹ̀yin ará Nàìjà, ẹ bá wa dá sọ̀rọ̀ yìí, kí lẹ rò? Ṣé ẹ wá rí ìròyìn eléyìí ó pa èmi gan lẹ́rìn. Ẹ mọ̀ pé orílẹ̀-èdè Nàìjà gbogbo nǹkan ti le báyìí, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún. À ń gbọ́ nípa ọmọ ìyá méjì tó ń jíra wọn gbé, à ń gbọ́ nípa àwọn olólùfẹ́ tó ń jíra wọn gbé látàrí wípé wọ́n fẹ́ gbowó. Èyí tó wá ṣe pabambarì ẹ̀ ni wípé à ń gbọ́ báyìí wípé baálẹ̀ ìlú kan o, ìṣe ló jí ara rẹ̀ gbé. Kò yé yín, baálẹ̀ ìlú Ṣangíṣà ó jí ara rẹ̀ gbé wípé káwọn aráàlú o kó wá ṣe kíni, kó dáwó jọ láti fi gbà òun lẹ̀ o. Ẹ bá rí i pé èmọ́ ti wọ̀lú báyìí. Ẹ̀yin èèyàn wa nílé, ẹ dákun, ẹ má ti torí owó kẹ́ lọ ṣe nǹkan tí ò yẹ kó ẹ ṣe o. Ẹ má ti torí owó kẹ́ lọ ṣe nǹkan tí ò bójú mu o. Ẹ má jìra yín gbé mọ́, ẹ jọ̀wọ́, ẹ ṣé. Ẹ jẹ́ á sọdá lọ sí òkè òkun o, ká lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti lọ wo bó ṣe ń lọ ní orílẹ̀-èdè ọ̀hún. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti orí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún pàápàá, ọ̀gbẹ́ni Donald Trump. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ẹnu dùn rò fọ́ ni asọ̀rọ̀sọ bótò ọlọ́wọ́ Twitter finger, torí kíákíá ni bàbá máa ń bọ́ sórí ẹ̀rọ ẹyẹ àparò tí a mọ̀ sí Twitter láti sọ oríṣiríṣi, kò dẹ̀ sí nǹkan tí ò lè sọ tán ìyẹn lórí Twitter ọ̀hún. Adẹ̀gbọ́ pé àtìgbà tí bàbá ti wọlé ààrẹ orílẹ̀-èdè ọ̀hún kò ní ìsinmi o, torí ojoojúmọ́ ni wọ́n fi ẹ̀sùn kàn wípé òun pẹ̀lú àwọn ará ìlú ìkánjú, ìyẹn tí a mọ̀ sí Russia, ìṣe lọ́pàdé àpòpọ̀ láti ṣe wùrùwùrù láti jí ìbò ọ̀hún gbé, ó sì ń bá fà títí dọ̀la. Bó bá ṣe ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà o nípa ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Donald yìí, a máa mú wá sétí ìgbọ́ yín, a máa jẹ́ kẹ́ ẹ mọ̀, ẹ máa bá wa ká lọ. Lákòótán lọ́jọ́ tòní, à ń gbọ́ ròyìn láti orílẹ̀-èdè Amẹ́ríkà bákan náà nípa gbajúgbajà akọrinta arábìnrin Ọmọbẹ́nìyànsí. Ṣé ẹ rántí pé ní oṣù tó kọjá Ọmọbẹ́nìyànsí ó bíbejì o, ọkùnrin àti obìnrin. Lánàá ó jáde, ó gbé àwòrán àwọn ọmọ méjèèjì, ó sá sórí ẹ̀rọ kíákíá káàmọ́ o tí a mọ̀ sí Instagram, ó sì sọ orúkọ àwọn méjèèjì fún wa. Èyí ọkùnrin, ó porúkọ rẹ̀ ní Sàláù, ẹ̀yin obìnrin wọ́n sì pè ní Rúmínátù. Ẹ jẹ́ ká kí wọn kú oríire ìyá Sàláù àti Rúmínátù. Lédè òyìnbó wọ́n pè ní Sar àti Rúmì. Ṣé ó yé yín bẹ́yẹn? Ọmọbẹ́nìyànsí òun ló bí Sàláù àti Rúmínátù, a kí wọn kú oríire. A ò ní lè rejù báyìí lọ lọ́jọ́ tòní o. Ẹ pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ fún abala ìròyìn tuntun. Orúkọ mi ni Segun Pryme. A ó máa rí yín. Ó dàbọ̀.